owó èmi bẹ́ẹ̀ mi ṣe jókòó yìí bẹ́ẹ̀ náà mọjú orí mi mo ṣe tó yìí ẹ lè réyìn kan kó sọ pé àwọn pàdé mi níbi tí mo ti ń kọrin wúyàn. orúkọ tọ̀dọ̀ tèmi ni Alhaji Abdul Azeez ọmọ Ọládìméjì nígboro ìlú Ìṣẹ́yìn Agége làwọn ti ṣe program wa lọ́fà sísè lágége. nínú iṣẹ́ fújì a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àpẹ́ púpọ̀ náà a sì dàgbà jù àmọ́ Ọlọ́run fún wa ṣe nírú ọba ọjọ́ orí wa tá à ń lò báyìí. èmi ni Alhaji Azeez lágége tẹ́nìbọ̀dì mọ̀ bẹ́ẹ̀ torí Agége ni àwa dàgbà sí lápẹ́ sí adàgbà sí apẹ́ sí níbẹ̀ náà ni Ọlọ́run sì ti ṣe oore ẹ̀ fún wa tá a bímọ tá a sì fẹ́yàwó àtúkọ́lé bíi méjì so kò sí ohun tọ́lọ́run tí ò lè fi ṣe gbogbo ohun tọ́lọ́run ṣe fún èèyàn nínú iṣẹ́ oore téèyàn bá ní àṣejù àtọ̀kánjúà àníjù ohun tọ́lọ́run ṣe fún mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. iṣẹ́ orin ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé èèyàn ò lè sọ pé báyìí ni èèyàn ò sì lè sọ pé báyìí kọ́ nínú ọdún wéré o a pẹ̀lú wọn pẹ̀lú Barrister ni o pẹ̀lú Kollington ni o gbogbo wa àjọ wà bákan náà ni nínú iṣẹ́ orin àmọ́ Ọlọ́run kọ́ wa Ọlọ́run dá wa ó kọ́ wa mọ̀ ọ́ ṣe jura wa lọ èyí tọ́lọ́run fi dá wa tọ́lọ́run fi kẹ́ wa òun náà ni orin ọpẹ́ tó jẹ́ bá wo àwọn lébẹ̀lì mi àwọn program tí mo ṣe tó wà nínú rẹ́kọ̀dù yìí tẹ́ bá wò wọ́n ẹ mọ̀ pé kékeré kọ́ lọ́dún tó wà ń bẹ̀ ẹ mọ̀ pé kékeré kọ́ lọ́dún tó wà ń bẹ̀ ọdún tí mo bẹ̀rẹ̀ wéré náà òun náà ní 1967 tá a sọ 1967 tá a bẹ̀rẹ̀ wéré yìí àwa tá a jọ wà ní gbogbo sẹ́ẹ̀tì gbà yẹn tá a mọ́ra wa Síkírù Àyìndé Barrister ó wà nù wa àwọn bíi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn onífojì bẹ́ẹ̀ yẹn wọ́n wà nù wa bẹ́ẹ̀ tá a jọ ń ṣe nígbà náà ṣùgbọ́n tó wà níbẹ̀ tá a jọ ṣe ni pé ìkan ògbé kan láṣọ ilé aláró ni àwọn ọmọ onífújì gbà náà torí bákan náà ni gbogbo wọn àti lọ́wọ́ tá a wà yìí o a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọ̀nà tá a fi gbà tá a fi jura wa lọ ó pọ̀ ọ̀nà tá a sì gbà tá a fi ń tẹ̀léra wa ó pọ̀ Ọlọ́run jẹ́ kí àgbà wa kó dá lẹ́nu. ṣe rí orin fújì iṣẹ́ fújì ẹni ọkàn ló mọ̀ bí Barrister ṣe change orin ọdún ààwẹ̀ tó bá wa láyé ọdún ààwẹ̀ tó bá wa àwa dúpẹ́ fún sáàtì tó fún wa ṣe so à ń gbé orin yẹn lọ bẹ́ẹ̀ yẹn
Aláyìndé tẹ̀ ń béèrè rẹ̀ Síkírù o. Ọmọ abínú wáyé tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ o Síkírù o. Àbàtà parí oko wẹ̀là lẹ́la àwọn ọmọge Síkírù o. So bá ṣe gbé àwọn orin yẹn ló ń gbà yẹn. Torí tá a bá ní ká máa gbé lọ ọ̀pọ̀lọpọ̀ àti ń gbàgbé nígbà tí ò sí rẹ́kọ̀dù lórí. So àfẹ̀yí tẹ́ ẹ bá tún rántí tẹ́ ẹ bá sọ fún wa tá a bá tún gbọ́ làánà tó máa sọ pé bẹ́ẹ̀ ni ilé ìlú kan. Bó ṣe bẹ̀rẹ̀ fújì yẹn ó ní Àjì Síkírù mi Àyìndé òye Àjì Síkírù mi Àyìndé òye ọmọ abínú wáyé tẹ̀ ń béèrè aláàjì o. Àbàtà parí ìgbìní wẹ̀là lẹ́la àwọn ọmọge aláàjì o. So ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi orin yẹn ló wà nínú ẹ̀ tá à ń gbé wọ̀ bẹ́ẹ̀ títí lọ. So àjọra wa amọ́ra wa aríra wa ṣùgbọ́n a lè sọ pé báyìí lélẹ̀ báyìí lélẹ̀ báyìí lélẹ̀. Ǹjẹ́ a lè mọ̀ pé báyìí lè lágbájá máa dé báyìí lágbájá máa tó? Kò sí nínú wa tó mọ̀ àfọlọ́hun. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo kí ohun tẹ́dá fẹ́ lò láyé kó ṣá máa gbàgbà kọ́ lọ́wọ́ ṣoore ọwọ́ ẹ̀ fún un. Torí ẹni tọ́lọ́run bá ṣoore ọwọ́ ẹ̀ fún kò mọ ìyẹn Ọlọ́run. Àti dààmú àti gbìyànjú àti ṣòkìkí tó jẹ́ pé at least tá a bá lọ báyìí lágbájá ló lọ yìí lágbájá ló lọ yìí òkìkí náà ni ó ṣe kankan míì. Ọlọ́run ọba lọba tí fúnni lọ́nà tí sì tọ́ni sọ́nà kọ́lọ́run tọ́ gbogbo wa sọ́nà tá a bá fẹ́ ṣe. Alhamdulillah èmi ò mọ̀ kó ti dà bẹ́ẹ̀. Àwọn ọmọ ló wá kàn sí mi pé bàbá nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ orin yín àti gbogbo nǹkan báyìí ẹ mà ti ń lọ bí ọdún báyìí lóòótọ́ ṣẹ́yìn ẹ̀yin lẹ mọ̀ nígbà tí wọ́n máa gbéwèé sílẹ̀ ìwé yẹn sọ pé lóòótọ́ ni. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé kò sí ohun tó jọ wípé eléyìí múgilélẹ̀ ṣùgbọ́n mo rí pé nínú ìdúpẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run àti nínú ìdúpẹ́ àwọn èèyàn tó ń pẹ̀lú mi tọ́lọ́run ní kó dúró pẹ̀lú mi àwọn náà wọn ò ní ṣàṣìṣe. So àjọṣepọ̀ àwa pẹ̀lú ẹ̀ ó pọ̀. Bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni pé Síkírù nínú orin kíkọ Ọlọ́run ní ká nífẹ̀ẹ́ ara wa. Ọlọ́run ní ká fẹ́ràn ara wa. Ní o pé kò sí ohun tó fẹ́ sọ lọ tó fẹ́ sọ bọ̀. A rántí mi. Èmi náà rántí ẹ̀. So tá a bá ń ṣe iṣẹ́ a bá ń kọrin lọ a bá ń rántí àwọn àyè kan tí ó pé àyè tá a máa rí yẹn a kì í sọ wípé kò rí báyìí bẹ́ẹ̀ lélẹ́yìí rí. Ọlọ́run lọ́ba tí ń ṣe ẹ̀dá àmọ́ ọ̀nà Síkírù ni wípé tó bá ń kọrin lọ ó wá ní àwọn àyè kan tó máa ń jù ú lẹ̀. Tó bá ti ju àyè yẹn sílẹ̀ tèmi náà bá ti rántí àyè yẹn èmi náà máa ń ju àyè yẹn
oníkálukú pẹ̀lú tiẹ̀ ni lẹ́yìn ṣe wà nísìn pẹ̀lú ọmọ mi tó dúró yìí so ẹ rí i pé a kì í fira wa sílẹ̀ ọlọ́run tó wá dá wa pọ̀ tí ò tú wa sílẹ̀ tá a sì wà pé a dúró déédé ààyò tá à ń gbìyànjú fúnra wa ní pé kọ́lọ́hún ṣẹ̀mí wa légbodò kọ́lọ́hún má dá wa ní dúkìá tí ò ní lè ṣe nǹkan. ẹ ṣe rí nínú àgbà onífújì ẹni tó bá ní lágbájá pẹ̀lú lágbájá wọ́n ń jà ń bò nìjà wà ó sì já ẹnu nìjà wà tí ẹ̀dá bá dìde nísìnyí pé èmi pẹ̀lú lágbájá a máa mú nǹkan lẹ̀ a máa ṣe gbá kan a máa wò kan àwọn tó ń fún wa ní 3 náírà tá a fi ń jẹun àwọn náà ń dá sí àwọn náà ń kọjá sí wa lára owó èmi bẹ́ẹ̀ mi ṣe jókòó yìí táyì náà mọjú orí mi mo ṣe tó yìí lè rí èèyàn kan kó sọ pé àwọn pàdé mi níbi tí mo ti ń kọrin wúyàn tàbí níbi tí mo ti ń ṣe prógráàmù àdúrà àbí èébú ọlọ́run ò fún mi nìyẹn ṣùgbọ́n àdúrà wa ni pé ẹni tí ìta bá fẹ́ ṣe láyé kọ́rọ̀ jẹ́ kẹ́mi wá ogun àtàláfíà ara àtìlẹ́yìn ọlọ́run ẹbí mọ́ mi ṣùgbọ́n tí wọ́n bá ronú sí dáadáa tí wọ́n rí pé àwọn táwọn ń fà lọ́wọ́ yìí ọmọ tó máa bí kò ní sọmọ rẹ o ọlọ́run má jẹ́ àrí ohun tí ó jẹ̀mí wa lọ o èmi ò sọpọ́ọ̀tì ìjà tí wọ́n ń jà mi sì dúró pẹ̀lú wọn pé ìjà tẹ́ ń jà yìí o ẹ má jà mọ́ kí ló fà á ṣé wàá kíní ni kì í sọ fún yín pé ó jẹ̀bi ni àbí ta ni kì í sọ pé ó jẹ̀bi èmi ò rí sí ìjà yẹn àdúrà wa ni pé ọlọ́run má jẹ́ ariwo tí ó jù wá lọ ẹ bá wa parí ẹ̀ fún un. àgbà kì í ṣòro bí èwe àgbà kì í ṣòro bí èwe ìrìn ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tó ga jù orin tí wọ́n ti àwọn táwa gbé kalẹ̀ kò yẹ yín kì í ṣe orin tí ó yẹ kó jẹ́ pé ẹnu Wàsíù lẹ́tí máa gbọ́ lọ àbí lẹ́nu Kọ̀líńtì lẹ́tí máa gbọ́ lọ wọ́n jìnnà jù sórin yẹn wọ́n kéré jù sórin yẹn níbo ni ká gbé gbà ọ̀nà wo ni ká gbé gbà fún wọn àyàfi ká jókòó ká wá pè wọ́n pé lágbájá àgbáyé sọ̀rọ̀ bí èwe o ẹ jẹ́ ká rorí wò káwọn ọmọ lẹ́yìn má ṣe yẹ̀yẹ́ wa tá a bá rorí wò dáadáa táwọn ọmọ kéékèèké bá ń ṣe yẹ̀yẹ́ wa kí ni kí wọ́n máa pe àwa níta ẹ̀yọ́ ọmọ òye ẹ̀ wá wo àti àwọn bàbá yín dá àwọn bàbá wò àbùkù nìyí ọ̀rọ̀ yìí nìsín àfikún wọn yanjú ẹ̀ kọ́lọ́hún fún wa ṣe ká parí ẹ̀ ó bí àbàtà aláwẹ́ mẹ́rin ọ̀yọ́ kó jalè o láàrin àrẹ̀fà ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ lórí. èmi ọmọ bíjọba èkó ṣe dọ̀rọ̀ owó èmi ò sì mọ̀ bọ́yá lágbájá àti lágbájá ló fún lágbájá ló mọ̀kàn mọ̀ pé jọ́kan prógráàmù yẹn dé bẹ́ẹ̀ bí prógráàmù yẹn dẹ̀ ṣe dé mi ò lọ́nà mi ní iṣẹ́ orin lọ tí wọ́n bá dẹ̀ sọ fún wa yìí pé
kámẹ́rà yìí o òun la máa lò lọ́la o tá a ṣe program báyìí o tá a bá fẹ́ ṣe program báyìí ọ̀nà náà la máa gbé gbà o so bẹ́ẹ̀ mi ṣe mọ̀ nìyẹn wọ́n dẹ̀ ṣe wá di pé ọ̀rọ̀ di pé wọ́n níjọba Èkó èmi ọ̀gbọ́n síjọba Èkó o ní little change ìgbà tí wọ́n wá bàbá ẹkú jíjíire wọ́n ní àfòyín lówó yìí o ẹ ṣé àdúpẹ́ o Ọlọ́run fàlùbáríkà sí o mo tí mo mọ̀ ń pa ẹ̀ ní èmi ní òsì béèrè ṣé nígbà tẹ́mi ṣàlàyé fún yín nísìn mo sọ fún yín nísìn pé Wàsíù ló fún mi lówó àbí mo sọ fún yín pé ẹnìkan ló fún mi lówó mo sámọ̀ yín pé Ọlọ́run ọba tó ń ṣe orí ọwọ́ ẹ̀ fáwa ẹrú Ọlọ́run tá à ní nǹkan kan rí so àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fàlùbáríkà sí àmọ́ náà tí wọ́n sì wá mú wá náà kọ́lọ́run fàlùbáríkà sí ẹni tí ò tún ráyè mú wá náà kọ́lọ́run fàlùbáríkà sí tòun náà alhamdulillah. wọn ò bójú wẹ̀yìn wò a sì mọ̀ wọ́n o àwọn náà sì ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé à ń jẹun o. ọ̀rọ̀ tó sọ yìí nìsàn ọ̀rọ̀ ni oníkálukú pẹ̀lú tiẹ̀ ni bọ́lọ́run bá yọ̀ǹda fún ẹ wípé ó máa di 60 ọdún àdọ́gọ́ta ọdún ẹnìkan ò ní dààmú ẹ tó bá sì jẹ́ pé ó wọ̀n ẹ́ láti ra ilé ayé gbé gẹ́gẹ́ bí tó lórí ẹbí báyìí ni so òun fúnra ẹ̀ náà yóò máa fẹnu sọ àmẹ́ni gẹ́gẹ́ bí ẹnìkan mi ra ilé ayé gbé. wọ́n sì ṣe gbogbo anything tó bá fẹ́ ṣe wọ́n mọ̀ pé ilé ayé kìí ṣe tẹnìkan ẹ̀kọ́ babaláyé téèyàn bá sì ti gbé ti àádànù torí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run kó ṣẹ̀mí gbogbo wa lálàáfíà légbodò ká má kúkú ìranù. mo dúpẹ́ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé àní mo kọrin báyìí nínú yàrá tí mo gbé yìí nínú mọ́ṣáláṣí mi tí mo kọ́ yìí lórúkọ Ọlọ́run àti ànábì Muhammad mo ń fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run tí bá ti jí láàárọ̀ tí bá kírun tí mo ṣàṣàlátù mo fi dúpẹ́ ìdúpẹ́ mi ni pé kọ́lọ́n bá mi fòore sí gbogbo nǹkan tó lọ́n ṣe fún mi tó bá fún mi níjọba wá fún mi léyìí ní màá dúpẹ́ lọ́wọ́ wọn tó bá fún mi màá máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí wọn ò bá fún mi nítorí ẹ̀ kí n lọ sọ pé ọ̀dọ̀ yìí mo wá o mo fẹ́ ṣe nǹkan báyìí ẹ̀ fún mi ní nǹkan báyìí. 080 232 76 959